ìsàlẹ̀ ibi ìdí ni waste máa wà ṣùgbọ́n ṣé mo parọ́ ibi ni waste Fúnkẹ́ wà. Fúnkẹ́ Akíndélé come here. Ṣé rí nǹkan tí mo kórìíra kéèyàn máa ṣe láyé kó máa fojoojúmọ́ sunkún Jeremiah. Ìyábọ̀ Òjó ló ràn mí lọ́wọ́ kí n tó bẹ̀rẹ̀ show. Síkírá Síndodo ló fún mi láṣọ. Jonathan náà ti sọ yẹn rí. Ẹ̀yin tèmi, àṣírí ńlá tí Bukky Jesse tú lẹ́ẹ̀rín arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó, Fúnkẹ́ Akíndélé àti Fẹ́mi Adébáyọ̀. Àṣírí ńlá yìí tóbi gan. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Bukky Jesse sọ, ká gbọ́ àṣírí ọ̀hún bí ó ṣe lẹ́gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Fúnkẹ́ Akíndélé, Jonathan ti sọ rí òun ò wọ bàtà lọ school. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ń wọ bàtà yín tó ń ṣe yẹn irọ́ yín máa ń pọ̀. Fúnkẹ́ Akíndélé, move closer. Ìyábọ̀ Òjó ló yẹ kó máa fún mi eré kí n máa hà tìrì. Síkírá Síndodo ló fún mi láṣọ tí mo kọ́kọ́ wọ̀ lọ sí production. Ojoojúmọ́ ṣá ló máa ń sọ. Òkè àti gbọ́ kí ló wá ṣe fún wọn. Ìgbà tí ilé Ìyábọ̀ Òjó ṣe bó sọ pé òun ló help ẹ tó fi bẹ̀rẹ̀ production. Kí ló tó fún ní Fúnkẹ́ Gardens? Fúnkẹ́ ti ń ṣàbòsí ni. Alábòsí ni. Kó má tí lọ ṣe interview máa gbọ́. Ìyábọ̀ Òjó ló bá mi ń gbèjà mi. Ìyábọ̀ Òjó máa ń gbèjà yàn ni. Òpà kan wò kan yè. Á gbèjà yẹn á tún bá ti ń jẹ́ lórí Gistlover. Fúnkẹ́ wá ń bí. Kò tẹ́ ṣe ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ sọ. This is coming from a place of love. Fúnkẹ́ Akíndélé. Ṣòtìrì tí yàn bá ti ń ṣe nǹkan jù. Tí ìlú bá ń dún ládùúgbò ó máa ń bẹ́ ni. Ṣorí kó máa ṣe ní orí pé síríìsì tó ń ṣe orí pò rẹ ni wo. Ṣo fẹ́ fi views views àwọn eré tó máa ń ṣe tẹ́lẹ̀ because it's getting boring. Ó wá lọ kó gbogbo àwọn ọmọ kí lè má pa àwọn eré yẹn náà. Àwọn tó máa ń ṣe kékeré yẹn kí lè má pè wọ́n. Wọ́n ń ṣe influencer kí lè má àwọn tàwó àwọn tó máa ń ṣe kí lè má pè kí ni yẹn content àwọn ọmọ skit. Ó wá lọ kó gbogbo àwọn ọmọ skit lọ kó wọn sínú eré. Ṣé o mọ̀ pé ọ̀tọ̀ logo skit ọ̀tọ̀ logo eré orí ìtàgé ni Fúnkẹ́? I think you should know better. Ọ̀tọ̀ ni ògo skit ọ̀tọ̀ ni ògo eré orí ìtàgé. Àwọn tó ń ṣe skit they are known for skit, they are funny for skit. Ó wá lọ kó wọn sínú eré gbogbo wọn wá ń fọ́ọ̀mù Ìbàdàn accent. Agbá wọn tó ṣe ẹ̀ ní accent. Gbogbo wọn wá fẹ́ máa sọ accent. It's not funny, it's not the eré yẹn is boring. Fúnkẹ́ tó bá ti ṣe léyìí tán I think you should relax. Think about something. What get in now? Auntie Kemi Adetiba. She's not known. Nobody really know her. Òun ló ṣe king of boys. Wẹ́rẹ́ tó ṣe ń sìn. The monkey kìíní kan. The film is beautiful. People, ó ti lọ. Most viewed lórí Netflix. Ó wá lọ kó gbogbo àwọn ọmọ ní skit maker, àwọn content creator. Ó wá kó wọn sínú eré. Ọkàn ṣe dé Ìbàdàn. It's coming from a place of love. I will tell you as sorry, àwọn ọ̀rẹ́ náà ló sọ. Mo kàn ní kí wá sọ fún ẹ. Bá ṣe ń yọ sola job. Ṣọ́ra àwọn tó ń ṣe Ìyábọ̀ ló sọ. To Kill a Monkey. Go and watch that film by Kemi Adetiba. Fúnkẹ́ ò tẹ̀ wá rí nǹkan kankan mọ́. Ó wá lọ kó gbogbo àwọn skit maker, àwọn ọmọ content creator. Ó kó wọn sínú film. Ó ṣe series 1, series 2. Gbogbo series náà kò dùn. Lọ sí mi. Try another thing for now. It's not about you, about èmi kan mo sọ. Àwọn Ìyábọ̀ tó ń fún ní fóònù náà ló sọ mo kàn ní sọ fún ẹ. Èèyàn kan ló gbé sí mi létí. Nǹkan tí wọ́n bá wọn ṣe ló ń ṣe. Skit yàtọ̀ sórí eré ìtàgé. Àwọn ọmọ yẹn they are good at what they do. But you're not bringing them to eré orí ìtàgé. Kò tiẹ̀ funny. It's so boring and dry. Go and watch the way to kill a monkey. Kemi Adetiba. And you won't see her on the screen. You won't see her. That's eré. No. Ẹ gbàgbé ẹ. Fúnkẹ́. Ẹyẹ tonra yín. Síndodo ló fún mi láṣọ. Mi wọ bàtà lọ school. Ìyábọ̀ Òjó ló gbèjà bí ìgbà tí kíní. Ṣe ojú ká gbogbo yín náà mú ni. Àbí kò ṣe wọ ni. Ìyábọ̀ Òjó náà kọ́ ló kàṣẹ pé ó tún ti padà sí àárọ̀ ẹ. Ó tún ti ń jẹṣẹ́ Fẹ́mi Adébáyọ̀. Àbí bọ̀dá má sọ ọmọ. Kí ló kọ bọ̀dá yẹn náà? Ìkejì Ògògó ṣe bẹ́ẹ̀ jẹ́ iṣẹ́ ara yín náà. Ṣe bó fẹ́fẹ́ yẹn náà sílé. Àwọn èèyàn ló ranjú mọ́wọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ social media lára gbogbo yín. Àní gbogbo yín ò gbádùn.
kóra yín lọ wọ́n sẹ́sà ní gbìtẹ̀ Bọ́lá Báyọ̀ kí lórúkọ yẹn ṣó ti padà sílé ọkọ ẹ̀ oníwòsíwòsí àṣọfẹ́ kó lọ nú ilé ẹ̀ ló ṣe lé ọkọ síta ó wá réyàn kọ́kọ́ interview mọ́ sí àwọn ọmọ ní tíátà kán wá máa sọ beautiful beginning wọn èyí tó fẹ́ footballer yẹn náà bọ́ta Ìyábọ̀ Òjó lóhun bì kan níbi tó wọn ti ń ṣe alága àdúró mélòó ló ṣe ta ló mú ẹ tó wọ kaba bí ìgbà tó wọṣọ bridesmaid Bíọ́lá Bello ṣe yẹn ti lọ lé ọkọ ẹ̀ tóbìnrin bá ti fọkọ́lẹ̀ náà ẹnu kírun ló máa kẹ́sẹ̀ wọn elédè mo fẹ́ redé o àti pé ò gbé fóònù elédè onípa ńlá ojú ayé òṣì náà máa ṣe tán láti ń ṣe jẹ́ntújẹ́ntú bẹ́ẹ̀ ìwà wọn ń dá ọmọ yẹn nìkan mo láìkí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ yìí kí ló kọ ọmọ yẹn náà ara ọmọ yẹn balẹ̀ ń tiẹ̀ mo láìkí kẹ́mítì náà mo láìkí kẹ́mítì. ẹ jẹ́ ká pé best caller ẹ má bínú ṣáàtì sọ̀rọ̀ tán àní sọ̀rọ̀ ẹ má gbàgbé pé Ìyábọ̀ náà ó ti ṣó Fúnkẹ́ rí o ṣe rántí ìgbà tí Ìyábọ̀ mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Fúnkẹ́ update ńgbà kan Ìyábọ̀ wá lọ kọ sí ṣe rántí gbogbo yín Ìyábọ̀ wá lọ kọ sí abẹ́ update yẹn pé Tóyìn ni Fúnkẹ́ ń bá wí ẹ má wo bí Ìyábọ̀ yìí ṣe máa ń ṣèkà o ṣe wẹ́ pé kíní yẹn ló fàjà Fúnkẹ́ àti Tóyìn Àìmàkùdé ní Ìyábọ̀ ló fàjà wọn Ìyábọ̀ wá ti ń bá Fúnkẹ́ ṣe ń sìn Ìyábọ̀ dẹ̀ try láti parí ìjà Tóyìn àti Fúnkẹ́ bí Ìyábọ̀ ṣe máa ń ṣe yẹn Wàsílà coded mú láìkí ọmọ yẹn ara ẹ balẹ̀ ọmọ dáadáa ni Bíọ́lá yẹn ó bẹ ṣùgbọ́n gbogbo yín tẹ́ bá ti réyàn tó ń fúnyàn lówó tó ń ṣe ẹ ti fi pé àwọn ni best ẹ máa tanra yín kí ló mú Bíọ́lá kúrò ní ọkọ ẹ̀ tó má ti kúrò ní ọkọ ẹ̀ máa gbọ́ ó nà mí ni